Today, we join the host of heaven as we celebrate a woman of honor, meek, optimistic, jovial, intelligent, reserved, adorable and delightful, an embodiment of beauty, and that is nobody but Mrs. Mojirade Shitu Omo Awujola. Happy 50th birthday to you, Mrs. Shitu. Oya ọmọ lọ́jọ́ bí tó nígbéralẹ̀ òdìdè ọdún ẹ lóde o. Olórí Shitu Ọmọ Awujola, ìwọ náà ni mo ń kó bẹ́rí fún. Mojirade mọ̀mísí fètì àókò ọdún, okòye dùn, ò ní fọdún èyí ṣàṣemọ́. Ò ní gbọ́mọ rẹ̀ sí, ò ní gbọ́kọ̀ rẹ̀ gbìn, ò ní finú dúdú sopó, iṣẹ́ rẹ̀ ò ní di iṣẹ́. Ó ti sọdún tó ní o, 50 ọdún lórí òkè pẹ́ kì í ṣe kéré mi, ọpẹ́ fọba Elédùmarè tó dá ọ sí. Ọmọ ọlọ́jọ́ bí tó ní ó yá gbéra ńlẹ̀ òdìdè, ó jẹ́ àjọdé pálọ̀ bàbá tó bí ọlọ́mọ. Oshogbo oriki ní ilé o, Oshogbo oriki ọmọ àsálà, ọmọ Ládésọlú, ọmọ Àrèpẹ̀tà nílé àwọn bàbá tó bí ọlọ́mọ. Àrèpẹ̀tà àwọn gbà á, báre mi bá pẹ̀tà ẹ má ṣe gbà á lọ́wọ́ mi. Oshogbo oriki ọmọ Ládésọlú nílé àwọn bàbá tó bí ọlọ́mọ. Oriki nílé yìí o, èsúrú bàmbà ni wọ́n ń jẹ sùn l'Óṣogbo oriki nílé àwọn bàbá tó bí ọlọ́mọ. Aró tí ń bẹ l'Óṣogbo l'Óṣogbo fi ń wù ní lọ. Àtùpà olójú mẹ́rìndínlógún tó ń bẹ l'Óṣogbo l'Óṣogbo fi ń wù ní lọ. Ọmọ Àrèpẹ̀tà, ọmọ Àrèpẹ̀tà, ọmọ Ládésọlú nílé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ Atẹ́nigbọ́lá nìyí o, òṣèré nìyí, ọmọ Atẹ́nigbọ́lá, ọmọ Atẹ́nigbọ́rọ̀. Bí n bá pèsè lẹ́rù àgbo, lọ́sùn fi ń wọ ọmọ rẹ̀ kóyìnbó tó dé. Oṣogbo ní pòwe mọ́, abímọ má dáná lé, Oṣogbo ní pòwe mọ́. Ó ti sọdún tó ní ọ́ onífọdún eléyìí ṣàṣemọ́. Orógbó ajẹ́ ògbó, òbí àbíkú dànù, àbàrùn dànù fún ọ lágbára Elédùmarè ọba. Mo bá wá ń bí ọpẹ́ tá ń kọrin ewì fún ọ, máa pọ̀ Orente'Classic akéwì ni. Ìwọ mọ̀ bẹ́ẹ̀, ìran ọbẹ̀ níbẹ̀ so àtẹ́lẹsẹ̀ abẹ́nà o. Gbogbo ẹni tó bá wá ní ọmọ bọ́ lò nílé bá ń lé. Happy birthday to you o jàre.